Agbára tó gbé yọ̀dá omi òkun ló ná mi tí ẹ o. Kí ló wí? Ó sọ pé àpẹẹrẹ àwọn tó mú ẹ ni wọ́n lè tí kò dá lulẹ̀. Adéwà kò ń bẹ ẹ̀yìn rẹ̀ ò kíyèsí àbá. Mo rò pé kíkọ tí ọ̀rá ríru ọmọ àlè yẹn kí n já sídì kí wá wà ní ẹ̀bà kí social media máa wá lọ kó máa wọ pé see the latest girl in town àwọn Gen Z bad àwọn ọmọ like ọgbọ́n máa bá kírú yẹn ra wà á dì mí lásán ọmọ bóyá máa feel like. o kì í dúró ní ẹgbẹ́ jẹ́gẹ́gẹ́ rárá ọmọ àlè mọ̀ náà èmi o kí mi rọra rí CRV jẹ́jẹ́ CRV ó ti tẹ́ mi lọ́rùn. pé máa ń fọ̀ láǹdì mi nínú láìpẹ́ máa ṣe jẹ́ kájọ máa reason bákan náà jẹ́ kájọ máa ṣe bákan ìwọ ni CRV ó ní tí ọba ń gbàdúrà kan kí o máa tọ ọkàn tó bá ga jù wọn lọ báyìí olóńgbò ti máa understand pé àwọn ọmọ yìí o higher level ló fẹ́ ìwọ ni kó wá yàn máa wà sálẹ̀ wo whether you want CRV or not èmi ọlọ́ngọ́ dẹ̀ ti understand ọlọ́run ti bá mi sign ẹ̀ báyìí pé next week mo fẹ́ já ọmọ àlè wọlé by fire by force. òun ọmọ yìí wò kí n mi ì tiẹ̀ nídìí láti bẹ máa bẹ ájú rárá torí bó ṣe wà tí bá ní kí n wọ́n ti ẹnu mọ̀ bó bá wù ẹ́ ọ bá tẹ̀ sọ pé kẹ̀kẹ́ náà fẹ́ mo fẹ́ nǹkan tẹ́mi fẹ́ ni pé wọ́n máa lè dúró sí ìgbà tó máa wá sí àrùn. ìyọ́lọ́ máa lè wò ẹ káàbọ̀ sí àrùn sọ̀rọ̀ yẹn gbéra tó ṣì gbéra sólẹ̀ ó ti báyé wọn jẹ́ tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ kò ní kọjá yẹn ó wá kọjá yẹn ó máa lè wò kọ́ ọmọ. láǹfì ẹ̀ tábàárí ẹ mọ́ á pẹ́ lómìn kí la gbé kí lo jù ó dẹ̀ wá sọ gẹ́gẹ́ dànù. a jẹ́ pé ohun tó fi ń ṣàkóso wa ni kó ti rádìó orí kò sì tí ì mọ̀ bóyá dóun náà ṣì máa wàjà tádé òní sí lórí mọ́ síwájú. ṣé wọ́n fi ṣe ìwọ ni pé tó bá ti dáná àbí kò fi yàjà ọbẹ̀ jóná ṣebí tó bá lóyún ló sọ pé ó má fi yànjọ bẹ̀ ṣé o tún ti lóyún ni àbí kò ṣí ẹ̀yìn. mo ti má pariwo kí n tó sọ̀rọ̀ àwọn ará àdúgbò ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ mi ì fi ọjà ọbẹ̀ mo ṣe ọbẹ̀ fúnra mi báyìí tí mo tẹ̀sẹ̀ tọ́bẹ̀ wà òkè bó ṣe máa wà òkè mi ì mọ bí yóò ṣe dénú ẹ̀. ìwọ fi yànjá ọbẹ̀ ọbẹ̀ tí ìwọ kan ò lè jẹ ló bu wá fẹ́ mi pé kèmí jẹ tó dẹ̀ mọ́ pé yóò já. irọ́ ìwọ ọmọ kọ́kọ́ bu oúnjẹ fún mi kí ìwọ ọmọ kọ́kọ́ máa bu oúnjẹ fún ó sì bù fún ẹ tó ibi gómìn lè jẹ. ọbẹ̀ tí wọ́n bù tó lè jẹ ọwọ́ àbù wá fẹ́ mi. irọ́ mo ti kọ́kọ́ bù fún ọ lálàkọ̀kọ́ ó yá má bínú. èmi mo fi yọjọ́ bẹ̀. rárá èmi mo bọ́ mi yọ sí. mi mọ bí yóò ṣe dé bẹ́ẹ̀. ẹyin ṣe second ìwọ ẹlẹ́kejì ìwọ ló ṣe bẹ̀ fún mi. rárá ó yá má bínú tẹ má pariwo àwọn aládùúgbò. kí ni tẹ̀mí pẹ̀lú àmì lọ. bíbí ẹ̀ láti ń jẹ́. inú fẹ́ dúlẹ̀ nílẹ̀ ìwọ ọmọ bẹ́ẹ̀ ló fi yọjọ́ bẹ̀ ni. irú mi ṣe kò ṣe orí burúkú wo yẹn wọ́n kò sí wàhálà torí pé o ti rí ṣe pé ìwọ nìkan náà ni mo ní. tí wọn kọ́ ní fojú pa mí báyìí. àbúrò tí mo kọ́ má tẹ̀ wọ́ọ̀rì mọ̀ wàá ṣe bẹ̀ mí ní àgọ́ yìí má wọ́ọ̀rì mọ̀ kò burú máa fọ́ abalẹ̀ lọ́bẹ̀ wáyàwó kékeré ni. níjọ́ tó bá ti rẹ̀
tí o lè ráyè ṣe ọbẹ̀ tó dùn fẹ́mi ẹ má dẹ̀ máa lọ bá yẹn àìmọ́ a máa jó oúnjẹ lọ́dún ẹ̀ ẹ má dẹ̀ máa wà ókè ìwọ fìyẹn rẹ̀. ikọ́ kò lè ṣọbẹ̀ mọ́ ikọ́ kò lè ṣe mọ́. ìwọ ló sọ. máma tó fojú sínú nǹkan tí bá ń ṣe báyìí níwọ ikọ́ kò lè ṣe mọ́. ẹ má wọrí ìjẹ́kẹ́mi ṣiṣẹ́ náà. ǹlẹ́ Àbíkẹ́. ẹ wo màmí ẹ kú jù. inú rẹ̀ á dùn. ẹ̀rẹ̀ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú bó ni ilé bó ni ọkọ rẹ̀. a wà lálàáfíà. a dúpẹ́ lọ Olódùmarè. àǹtí mi ẹ ṣe àkúgbàdùn ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ ti bẹ̀rẹ̀ kẹ́ máa pè yàn sọ́wọ́n bọ̀ ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ mi ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé lánàá ìgbà tẹ́ ẹ pé bá mi tán lánàá tí mo wá gba fóònù lọ́wọ́ dáàdì mi tí mo wá gbé kọ̀ yẹn tí mo wá bá yín sọ̀rọ̀ pé ẹ lo ẹ fẹ́ pẹ́ máa fún mi lówó tí mo ní kẹ́ sẹ́ni owó fún mi kí ó dẹ̀ yẹ padà sẹ́ni owó yẹn mọ́ mo wá lọ ń retí owó tí mi ò rí mọ́. ìgbà tí mo mọ̀ pé mò ń bọ̀ lé ni mo dẹ̀ fi hàn pé ọmọ yìí ò má máa waste charges o kí n bẹ kó cash. ẹ ti wá kó cash wa mo kó dání. ìkejì tún lélẹ̀ ẹ mọ̀ pé mi ní pẹ́ wọ skul mọ̀ so nísìnyí báyìí ẹ mọ̀ pé dáàdì mi nìkan ò gbọ́dọ̀ fèsì irú nǹkan yẹn ẹ mọ̀ pé ẹ máa help un. ẹ fẹ́ kan tẹ́lẹ̀ bá mi ti tó àwa ti dàgbà nǹkan tó kù ni pé káwa náà mójútó wọn náà ká tó ẹ. wọ́n ti fẹ́ gbọ́ náà nìyẹn ó yẹ fún mi ní owó. àwẹ̀ tọ́ba mi lọ pé ọ ti jẹ́ aṣọ afẹ́ sọ náà jẹ́ aṣọ sọ náà gbogbo tiẹ̀ owó ní èrè. ẹ̀nà mo ṣe dé nìsín ó ń ta owó ẹ wò bá mi. ǹlẹ́ jàre ọmọ mi. ẹ wò bá mi nǹkan tí mo bá wa wọ́n mi nǹkan tó ń ṣe mí ó kọjá ṣé ayé o. bó ti rí. àlókọjá àṣàṣì ẹ wo ẹ kàn rí mi tí mo kàn rí báyìí bí n gbé sójú ni ò kàn rẹ pé àwọn èèyàn máa bèèyàn lójú títì pé kí ló tún wá ń ṣe yìí o kí ló ṣe yìí aṣọ everybody fi ń bó ṣòro ẹ wo ẹ tún fi nílé ọkọ mi nìsín ibẹ̀ ò rọgbọ fún mi náà èmi àtọkọ mi nìsín nípa ti fẹ́ dọ̀tà ni kò sí nǹkan tí mo ṣe tí mo mọ̀ ṣe mọ́ bí n bá dáná iyọ̀ ajá ẹ̀yin náà dẹ̀ mọ̀ ru ọmọ tẹ̀ ní ẹ mọ̀ pé ibi oúnjẹ kọ́ ló kù sí. léwọ kí n mọ̀ pé ọlọ́wọ́ síbí ní òrè kí o sóúnjẹ láì ní ṣúgà á dùn gbọ̀ngbọ̀ngbọ̀n ní èrè. kéèyàn máa ṣe bẹ̀ ọbẹ̀ tí mo máa ṣe kó jọ́ bẹ̀ kó jẹ́ rẹ̀ sí irú oúnjẹ tí mo bá ṣe tí mo máa ṣe tí màá tọ́ wò báyìí tó máa dá lẹ́nu ká fẹ́ jẹun báyìí àmọ́ nǹkan tó ń gbọ̀nyàn sọ bẹ́ẹ̀ bá mi ó tún sú mi ọkọ mi ti bá dórí pé òun á lọ fẹ́ yàwó mi síta ìyẹn ló máa dáná fún òun tó lé mi ò mọ oúnjẹ sí mi bá mi ó tún sú mi. èèwọ̀ ni ó ní fúnra ọ fúnra rárá sóyè ọ èèyàn Yorùbá pòwe àwí the insect that is chopping vegetable is in the bottom of vegetable kòkòrò kómi jẹ́fẹ́ ìdí ẹ̀fọ́ ló wà sóyè ọ ní mísì ọ gẹ́gẹ́ ọ súnmọ́ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ bíi sàn já mi béèrè nǹkan lọ́rẹ̀ rẹ yèsí omi bá rìn láti kékeré kí ìtìjọ wà dì sí i. láti kékeré mi lọ́rẹ̀ ẹ dúró mo lámọ ìyá kan tí kì í ṣe ìyá kan náà ló bí wa ó yẹ kẹ́yìn náà ọmọ tátijọ́ bẹ̀rẹ̀ láti léèwé. ṣé mọ bínú o ṣé ìṣe bílíkì. kí mo bá wí iná mi jó lórí omi wí kí mi là kó eru rẹ̀ wá. bá mi ṣé kò ṣe nǹkan tí mo rò. lọ́tàn I thought as much. ẹ wò bá mi èmi ti sọ́dọ̀ ọmọ ìyá kò sí nǹkan ọ̀hún tó fẹ́ ṣẹlẹ̀ nílé ayé mi òun mo kọ́kọ́ máa sọ fún kódà ọ̀rọ̀ mi wà tó ẹ pé mi ì lè sọ fọ́kọ mi òun gbogbo nǹkan mò ń sọ fún òun ní ṣe nǹkan tó wá sọ fún mi nísìnyí pé òun ló wà ní ọ̀rọ̀ mi. kí mo bá wí iná mi jó lórí omi wí kí mi là kó eru rẹ̀ á. abọ́lájọ náà bàbá abọ́lájọ náà kò sígbà tó bá wá kí mi ní ṣọ́ọ̀bù báyìí wọ́n máa sọ fún mi inú rò mo òun fẹ́ tọ̀ òun fẹ́ wọlé ilé dẹ̀ nílé ẹ̀ ọ̀rẹ́ àti kékeré mi àti dọ́dọ́ ọmọ ìyá wọlé kó lọ ṣe nǹkan tó bá fẹ́ ṣe oúnjẹ tí bá ṣèṣì nílé báyìí ọ̀fẹ́ jà ni ó fẹ́ gbó. ọ̀hún ló mi dọ́gbọ́n sí i ṣé orí ìgbì ọba ti ọlé lọ́la mi fi systematically and incorruptible máa bu iyọ̀ sínú ọbẹ̀ kí o ṣe ẹ ṣe sítorí méjì alẹ́ ọkú òlùlé ọkọ ni ẹ ṣe máa rí bẹ́ẹ̀ lọ́la ìyẹn irúmọlẹ̀
lọ́lá Ṣàngó Olúkòso ọkọ ya bàtà yẹ́rìyẹ́rì iná lójú iná nímú èéfín iná láǹdà láyé iná bẹ́ẹ̀ lọ́dọ̀ Bágòsó àdúró tí ọ. abálájọ bá mi. Adéra kò ń bẹ lẹ́yìn rẹ̀ ò kíyèsí bá. Tani jáde rọ́pò ṣé èèyàn kan ló wà lẹ́yìn mi nínú. ẹ fẹ́ rọ́pò rẹ̀ lulẹ̀ ọkọ rẹ̀ ní ìwọ lọ́jàrá rẹ̀ ayẹ̀kọ́ jára rẹ̀ ọmọ mi mo jẹ́ ìwọ ọmọ ọtí.